Késékété TV. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ìbọ̀ ṣíṣe a kú ojúmọ́ ọlá ojúmọ́ gbogbo ló máa mú wa mo ṣèbá ìbà Olódùmarè ìgbà tí wáyé ọjọ́ ìgbà tí wọ́n oòrùn ìbọ̀bà tẹ́lẹ̀ gẹ́gẹ́ fún ìsàpèjì ìbà bàbá ìbà yìí ìbólúwé bójúbọ̀ ọ̀nà màrùmọ̀jà tí kò mọ ní fún ojú àlá ìbà olúwo mi o ìbà gbogbo ọ̀gá tí mo kọ́ fà tí mo forí balẹ̀ ọ̀fà lẹ́nu gbogbo wọn pátá mo ṣèbá gbogbo ọjọ́ lọ mo ṣèbá kọ́ni nífà gbogbo ẹni a máa sọ̀rọ̀ nípa ìwà ọ̀dàlẹ̀. Kí ni Ifá gan fi kọ́ wa nípa ìwà ọ̀dàlẹ̀? Kí ni ìhà wo ni Ifá kọ sí ìwà ká máa dalẹ̀ ara wa? Kí gangan tiẹ̀ là ń pè ní ìwà ọ̀dàlẹ̀? Ìwà ọ̀dàlẹ̀ jẹ́ ìwà tó jẹ́ pé kó fi ọkàn tán yàn, kí ó máa fi inú ẹyọ kan bá yàn lò ṣùgbọ́n kéèyàn máa fi ìgbà inú kó máa fi bá àwọn ènìyàn amọ̀ sí ìwà ọ̀dàlẹ̀. Ìwà ọ̀dàlẹ̀ dẹ̀rẹ̀ kò yẹ gbogbo àwa tá a pera wa ní ọmọ ènìyàn, kò yẹ wá torí tí ò bá fa ikú ó máa ń fa ìwọ̀sí síyàn lára, ó dẹ̀ máa ń fa àbùkù síyàn ní ara. Ẹ jẹ́ ká wọ inú odù mímọ́ ọmọ ògbè lọ́tún ọ̀sá ní òsì tí àwọn awópè pọ̀ tí wọ́n ń pè ní Ògbèsà. Ẹgbọ̀nà tààrà tí fágbà kó tó mọ̀ jẹ́bẹ́ nínú eléyìí afẹ́fẹ́ lẹ́lẹ́ awo alúayé ẹ̀fúùfù lẹ́lẹ́ awo òde ọ̀run gbòǹgbò ọ̀nà sómọ lẹ́sẹ̀ sómọ síwájú adífáfúnkì abúfàgbò wọ́n ti ń ṣọyá àtìlẹ̀ wá láéláé ẹ̀bọ̀n làwọn oníkáyà mọ́ ọmú ṣe ìkì àtàgbòrè àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n ọ̀rẹ́ kòríkòsùn ni wọ́n tí wọ́n dẹ̀ ní fi ara wọn. Ìkì ló sun tí ò sun ọ̀mọ́júmọ́ ló bá ní kí àwọn kí wọ́n yí òun ní ọkàn òbòwò nígbà tí wọ́n yẹ lókàn òbòwò àwọn pé òun rí kú fásọ̀bọ̀ òun rí péyàn kó dá ikú ìdẹ́rẹ̀ látọ̀dọ̀ ẹni tó sún wọn ṣùgbọ́n kó rúbọ o tó bá rúbọ kó dẹ̀ gbọ́ ìkìlọ̀ kí wọ́n láwọn ìkìlọ̀ tí wọ́n fún Ìkì. Àwọn ìkìlọ̀ náà ní pé kó má fọkàn tán èèyàn kankan, kó ṣọ́ra fọ́rẹ̀ẹ́, kó má ṣeré gbé mi kí n gbé ẹ, kó dẹ̀ má sọ yí pé nǹkan tó wù tó nífẹ̀ẹ́ sí jù tá a mọ̀ sí obì lásìkò yẹn kó ṣọ́ ara fún. Ìkì lóhun ti gbọ́, Ìkì bá gba ilé ẹ̀ lọ. Àgbòrè tí ń ṣe ọ̀rẹ́ Ìkì òun wà ní ìlú òdìkejì lọ́dọ̀ Ọlọ́fin ìlú òdìkejì. Ọlọ́fin ìlú òdìkejì ló dáfá lọ ní kó wá ẹranko tó ga tó èèyàn wá òun wá fi dá ni wọ́n á fi rú ẹbọ náà ló bá kó gbogbo aráàlú pé ẹni tó bá ló bá ní ẹni tí ó bá lè bóun wá ẹran tó tó èèyàn òun á fún ní ẹ̀bùn. Àgbò bá gbọ́, àgbò bá ní Ọlọ́fin o kádé ọpẹ́ lórí o kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ òun lè ṣe òun ní ọ̀rẹ́ tí orúkọ ẹ̀ jẹ́ Ìkì tó dẹ̀ ga tó odidi èèyàn òun lè gbogbo àwọn wí òun àṣegbè wa. Inú Ọlọ́fin dùn ó bá fún àgbò fún ní àwọn nǹkan àlùmọ́ọ́nì ìwọ̀nba pé tó bá gbé Ìkì dé òun á fún ní èyí tó kù. Ìkì ti wà nù ilé ní ìlú tiwọn kò jáde lóòótọ́ ó sinmi fún obì jíjẹ. Ní àgbò bá dé iwájú ilé Ìkì ló bá pe Ìkì ọ̀rẹ́ mi Ìkì ọ̀rẹ́ mi. Ìkì bá yọjú síta bá gbà àgbò ìwọ ni ó ṣe dáadáa ní o wọ́n kíra wọn tán. Àgbò bá ní sórí àpótí tí mo kàn wá yìí mo fẹ́ kó o jẹ́ ká ṣeré gbé mi kí n gbé ọ. Ìkì ni mo dáfá torí pé òun wò pé ọ̀rẹ́ lòun àti àgbò òun lè fi nǹkan pamọ́. Ìkì ní Ifá ni mo kúkú dá tán ni má ṣeré gbé mi kí n gbé ọ. Ó bá ní àṣẹ bíi ti tòun ọ̀rẹ́ rẹ̀ wá ni. Ìkì bá ní lóòótọ́ ni náà ò lè ṣe mí ní ìjàmbá
Ìkì bá bọ́ ta nínú ilé. Ìkì ó dẹ̀ máa ń kó àwọn bíi òjì Ọbàtálá òun kò sí ọwọ́. Ìkì bá jáde nínú ilé. Àgbo bá ní èmi ní màá kọ́kọ́ wọnú àpótí tí mo kàn wá yìí o. Inú àpótí tí n bá ti kàn màá mú ọmọ rí àpótí màá fi dèrà mi mọ́lẹ̀ ńbẹ̀. Tí bá ti wá fi dèrà mi mọ́lẹ̀ ńbẹ̀ o, ó gbé mi ṣeré dáadáa tí má ti kan ilẹ̀kùn, tí má ti kan àpótí yìí o, tí mo kan ọmọ rí àpótí yìí kò dúró kò jẹ́ ń bọ́ ọ̀tá. Ìkì bá ló ń gbọ́. Àgbò ó bá bọ́ sínú àpótí. Ìkì bá gbẹjọ́ inú wọn dùn ìgbà tó àkókò kan ó kan kíní tó wà lórí àpótí yẹn. Ìkì bá dúró, Ìkì bá sọ̀kalẹ̀. Ó bá ní ọ̀rẹ́ mi Ìkì, ìwọ ni ó kàn. Ìkì tún ṣe iyèméjì, ọ̀rẹ́ mi kò lè dà mí. Jẹ́ bọ́ sínú àpótí. Ìkì bá bọ́ sínú àpótí lóòótọ́. Nígbà tó bọ́ sínú àpótí tán, àgbo bá gbé ó di rẹ́rẹ́rẹ́rẹ́ ọ̀nà ilé Ọlọ́fin. Ìkì dẹ̀rẹ́ obì tó mọ̀ jẹ tó nífẹ̀ẹ́ sí. Àgbo ti kó sínú inú àpótí tó kàn. Ibẹ̀ làwọn Yorùbá fi máa ń sọ pé ìta mọ̀ jẹ kò ní pa wá. Ìkì òun bá ń jẹ obì lọ, òun tẹ̀ sí gbàgbé pé wọ́n ní kó má jẹ obì torí ti wo pé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni mo lè túra lẹ̀. Òun bá ń jẹ obì lọ ní àgbo ń gbé lẹ́lẹ́lẹ́lẹ́ òdìlé Ọlọ́fin. Nígbà tó àsìkò kan tí ó bá kan àpótí, ọ̀rẹ́ mi àgbò mo ti ṣetán tí mo fẹ́ bọ́ọ̀lẹ̀ ó dákun sọ mí kalẹ̀. Àgbò bá dá lóhùn. Àgbò bá ń sá lọ lẹ́lẹ́lẹ́lẹ́. Wọ́n á pé a máa ti fẹ́ máa pe ọ̀rọ̀ yìí ní òwe, ó máa ti fẹ́ máa ní àárò nínú. Kódà ní Ìkì bá fi ohun àrò ló bá fi pe àwọn olówó ẹ̀ gbọ́ bó ṣe wí. Mo ní bẹ́ẹ̀ ni o, gbogbo babaláwo afẹ́fẹ́ lẹ́lẹ́ awo òde ayé, ẹ̀fúùfù lẹ́lẹ́ awo òde ọ̀run. Gbòǹgbòǹnà súnmọ́ lẹ́sẹ̀ súnmọ́ síwájú gẹ́rẹ́rẹ́. Adé á fún àgbò abù fún kì o. Àwọn méjèèjì tí ń sọ̀rí àtilẹ̀ ẹ wá. Wọ́n ní ọkà akímọ̀ ló jàre, ẹbọ nìkan mọ̀ ọ́ mú ṣe. Ìwòrò ń sọ pé agbómọ̀ gbémi rèé fọ́lọ́fin. Fọ́lọ́fin o, ìwòrò ń sọ pé agbómọ̀ gbémi rèé fọ́lọ́fin o, agbómọ̀ gbémi rèé fọ́lọ́fin. Ní àwọn afẹ́fẹ́lẹ́lẹ́ awo òṣàlú ayé, ẹ̀fúùfù lẹ̀lẹ̀ awo òde ọ̀run. Gbòǹgbòǹnà súnmọ́ lẹ́sẹ̀ súnmọ́ síwájú gẹ́rẹ́rẹ́ ni wọ́n bá gbọ́. Ohun Ìkì rèé, kí ni ṣé Ìkì wà nínú ewu ni wọ́n bá débẹ̀. Àtafẹ́fẹ́lẹ́lẹ́ tí ń sa òṣàlú ayé àtẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ń sa òṣàlú ọ̀run bí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn. Bó ṣe di pé afẹ́fẹ́ ìbẹ̀rẹ̀ sí ní fẹ́, afẹ́fẹ́ líle bó ṣe fẹ́ báyìí ó ré àpótí tó wà lórí Ìkì ó ré kúrò. Gbòǹgbòǹnà súnmọ́ lẹ́sẹ̀ súnmọ́ síwájú gẹ́rẹ́rẹ́ ó kọ́ àgbò ó kọ́ ní ẹsẹ̀ ó ṣubú ó dà nílẹ̀ yakata. Níbi tí gbogbo lálàkókò afẹ́fẹ́ àti gbogbo ẹ̀ tó ti ń ṣe, Ìkì ti tọpọ́rọ́ ó ti sábọ́ sí ìta. Àgbò òde mọ̀ bí Ìkì ṣe sá lọ tán. Àwọn afẹ́fẹ́lẹ́lẹ́ ti sa òṣàlú ayé, ẹ̀fúùfù lẹ̀lẹ̀ awo òde ọ̀run. Gbòǹgbòǹnà súnmọ́ lẹ́sẹ̀ súnmọ́ síwájú gẹ́rẹ́rẹ́ wọ́n dáwọ́ iṣẹ́ dúró. Ní àgbo bá dìde bàràbàrà, kò tiẹ̀ wulẹ̀ sí inú àpótí tí ó gbé dání náà, kò wulẹ̀ sí bó ṣe mí báyìí tó gbọ́ yí pé òjé tí Ìkì máa ń kó sọ́wọ́ ó ń dún ṣẹrẹṣẹrẹ ń bẹ̀ tó pé Ìkì sì wà nínú àpótí. Ó bá di rẹ́rẹ́, ó bá délé Ọlọ́fin. Nígbà tó délé Ọlọ́fin ńkọ́, ó bá ní bàbá mo ti gbé e dé, ẹ mú dáadáa o, ó burú o, ó lé o, ẹ kì í mú dáadáa, ẹ má jì ó sá lọ o. Inú ẹ̀ ti ń dùn òun ti di olówó, òun ti di ọlọ́lá, òun ti di ọlọ́rọ̀. Wọ́n ṣe gba àpótí lórí àgbò àwọn gidi gan kú Ọlọ́fin. Ǹjẹ́ kán ṣí inú àpótí kí wọ́n gbé Ìkì jáde ló bá di pé ẹ̀gbà ọwọ́ Ìkì lásán ni wọ́n bá ní inú àpótí. Bíbá tí wọ́n bá ẹ̀gbà ọwọ́ Ìkì nínú àpótí, lọ́lọ́fin bá ní àgbò ṣó wá ń tàn mí ni, ṣé bó ní òun gbé ọ̀rẹ́ rẹ̀ Ìkì òun gbé bọ̀, ẹ̀gbà ọwọ́ lásán òun la bá ní inú àpótí. Ọlọ́fin ẹ má bínú, ṣé mo pé kí n tí ẹ mọ̀ pé kò sí nínú àpótí tí mo gbé sórí. Mo rò bó wà ń bẹ́ẹ̀ tí mo ti ń sọ pé ẹ mú dáadáa o, ó burú, ẹ má jì ó lọ, ẹ mú dáadáa o. Ó ní ṣùgbọ́n bà ní o kò bàjẹ́.
èmi ó tún padà lọ sí ilé òun á mọ bí òun á ṣe mú wá sí ọ̀dọ̀ títí tàwọn. Ọlọ́fin bá ní kò ṣeé ṣe bẹ́ẹ̀ mọ́, ṣe mọ̀ pé àwọn àgbà náà máa ń sọ pé èèyàn kì í rí ẹ̀fọn ta ní ẹ̀ẹ̀mejì. Ọlọ́fin ti mọ̀ pé kò lè ṣeé ṣe mọ́, ìkì ò ní tẹ̀lé láíláí. Ó bá ní tá a bá rí gún àá fi àdán o àá fi ṣe ẹbọ o. Ó bá ní ṣé wàá fóun rúbọ ni wọ́n ṣe ti ojú ẹ̀ yọ̀ọ̀dà tán ti ẹ̀yìn ìyọ́ nìyẹn wọ́n bá gbé orí àgbò ni wọ́n bá gbé sí orí ẹbọ bó ṣe di pé àgbò ó kúkú ọ̀dàlẹ̀ nìyẹn. Tẹ́ ẹ bá wo ìtàn Ifá tí mo sọ lọ yìí tí mo sọ tán yìí ẹ rí wípé ìkì ó fọkàn tán àgbò even pé wọ́n sọ fún wípé kò gbúdọ̀ finú tán ọ̀rẹ́ kankan ṣùgbọ́n wò wípé ọ̀rẹ́ òun lọ̀rẹ́ òun jẹ́ kò ṣáà lè ṣekú pa òun jẹ́ òun finú tán ṣùgbọ́n dá ọ̀rẹ́ tó jẹ́ ìkì ẹ wá ohun tó padà gbẹ̀yìn ikú òun ló padà gba ẹ̀yìn. Ìwà ọ̀dàlẹ̀ kò ń ṣe nǹkan tó dáa fún ọmọ èèyàn kò dáa rárá ẹ má jẹ́ ká ṣe é torí tí ò bá ṣe tó ò bá fa ikú gan ó máa ń sọ ẹni di ẹni yẹpẹrẹ láwùjọ ni. Ẹ fún di eléyìí ẹ jẹ́ kí tá a bá ń rìn ẹ jẹ́ ká máa fura tá a bá ń rìn ẹ jẹ́ ká máa fura torí a ò nínú ara wa ẹ̀rù ṣé ní ìwúre pé Olódùmarè gbogbo àwọn ọgbà ọmọ rẹ̀ kò ní jẹ́ ká bọ́ sọ́wọ́ a máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa gbogbo ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ Olódùmarè á tú àṣírí wọn wọ́n rí wa gbé ṣe nǹkan kan àgbà lọ́wọ́ Ifá mo ṣe ẹ̀làbọ́rú mo ṣe ẹ̀làbọ́yì mo ṣe ẹ̀làbọ́yì bọ́ síṣẹ́ gbogbo atọ́ àsúre ìwòrìwò fún ó dìgbà kan náà ká fi ire ká fi pàdé ó dàbọ̀. ICC TV.